gbogbo ọtọ́ lọ́hùn ti fún ní ìkẹ́ márùn-ún yìí ó ti wà ṣọ́ọ̀pù ti jẹ́ yẹn gbogbo ọtọ́ wá ń dààmú tẹ́ pé kò sínú ìrìn àjò tó ti rìn nínú ayé lórí ìjẹ́ yẹn lọ ṣiṣẹ́ lórí ìkẹ́ márùn-ún yìí kálukú ní sáré ìjẹ́ yẹn káàkiri àwọn ọ̀nà wo látọ̀ táì jẹ́ yẹn èèyàn tó bá jẹ́ ojúlówó èèyàn gidi ọgbọ̀nà bọ́ ronú pé báwo lèmi náà ṣe fẹ́ jẹ́ yẹn nínú ayé ìrìn mélòó ló ti rìn nínú ayé tó lò jẹ́ yẹn àdúrà mélòó ló ṣe tó lò jẹ́ yẹn orílẹ̀-èdè mélòó ló dé tó lò jẹ́ yẹn ìgbìyànjú mélòó ló ṣe tó lò jẹ́ yẹn nínú ayé ìrìn àjò ká jẹ́ yẹn àwọn èèyàn ti ronú nípa rẹ̀ ọjọ́ tó ti pẹ́ ìwọ ọ̀rẹ́ wa mọ́ sùn torí kò lè sùn ọmọ Ànábì Lukman òun ló ronú jọ́kẹ́ pé bàbá mi báwo lè ṣe dà báyìí gbogbo àwọn tí ń bẹ ní Kóríà nílùú tẹwà tí wọn bá ti dọ́dọ̀ yín ọ̀rọ̀ yẹjú báwo lẹ ní tẹ́ fi jẹ́ yẹn báyìí ọmọ yìí jókòó bẹ́ẹ̀ ṣe ronú ó wá lọ bá bàbá rẹ̀ náà. Qala ibnu Luqman al-Hakim li abihi. àfà àwọn tó jẹ́ ọ̀rẹ́ tí wọ́n jọ rìn àtọmọ Ànábì Lukman láti bí oṣù kẹlọmọ yìí ọ̀jẹ́ kò mú ọ̀wọ́sọ gidi jáde wọ́n á bí pé ìwọ ọmọ yìí kí ló dé ọ̀dárayá bá báwa yòókù ṣe ń dárayá ó ní bẹ́ẹ̀ ni ó ní bí wàá bóun ṣe rí òun ò rí bẹ́ẹ̀ àwọn wá fún mọ́ rẹ̀ pé lọ bá bàbá rẹ̀ kó ṣàlàyé ohun tí wọ́n lè fi jẹ́ yẹn fún ọ wá lọ bá bàbá rẹ̀. Qala ibnu Luqman al-Hakim li abihi. ó ní ìwọ bàbá mi. Ya abet. ó ní ìwọ bàbá mi. Ayyul khisal khayrun lil insan. ó ní kí ni nǹkan tó lóore fọ́mọ ẹ̀yẹ tó lè fi jẹ́ yẹn láyé àfà gbogbo wọn tó ń dààmú lọ bí wọn fi jẹ́ yẹn nù dílé yín lọ béèrè ohun tó fi jẹ́yẹ̀ nílùú ìlú yín lọ béèrè ohun tó fi jẹ́yẹ̀ lórílẹ̀‐èdè yín tó ọba tí mọ́rọ̀ wádìí gbà ẹ̀. Ayyul khisal khayrun lil insan. ó ní kí ló tó lóore fọ́mọ èèyàn tó lè fi jẹ́yẹ̀. Qala ad-dinu. Ànábì Lukman ní ohun tó já ọkọ lòun ní ẹ̀sìn lọ lẹ́sìn o gbogbo ẹni tó bá lẹ́sìn inú ayé tó lẹ́sìn dáadáa yóò jẹ́yẹ̀. Wa idha kanat ithnatayn. ó wá ní wọ bàbá mi tó bá pé méjì ń kọ́. Qala ad-dinu wal mal. bàbá ẹni tó bá ti ní ẹ̀sìn èyí ó sì kejì pé ọ̀nà wa owó ọ̀nà wa alimán ọ̀nà wa wọ́n jókòó kalẹ̀ ń bolo tí ìrìndé torí ọ̀dà fún ọ wọ̀ wá sì kí náà tí ẹ bá gbowó lọ́wọ́ tí ẹ bá gbowó lọ́wọ́ yóò dín ẹnu ayé ẹlẹ́kẹta bẹ́ẹ̀. Qala ad-dinu wal mal wal haya. ó ní tó bá pé ẹlẹ́kẹta ń kọ́ bàbá ẹ̀ tó bá ti ní ẹ̀sìn tó ní àsìkí èyí ó sì kẹta òun ní pé lọ jẹ́ onítìjú tó bá fẹ́ ṣubú ní ayé jẹni tí ọmọ onítìjú. Wa idha kanat arba'u khisal. ó ní ìwọ bàbá mi tó bá pé mẹ́rin kọ́. Qala ad-dinu wal mal wal haya wa husnul khulq. bàbá yẹn ní ìkẹlẹ̀ ìkẹlẹ̀ tá a fi jí òun ní pípọ̀ lọ ní níwà dáadáa láàrin ìlú ládùúgbò lórílẹ̀-èdè tí wọ́n mọ̀ pé ìyẹn rí ni ọ́. Idha kanat khamsan. ó wá ní ìwọ bàbá mi tó bá pé márùn-ún kọ́. Qala ad-dinu wal mal wal haya wa husnul khulq was saha. bàbá yẹn wá ní ìkẹlẹ̀ karùn-ún tá a fi jí òun ní pé jẹ́ ọmọ ọ̀tọ̀ rẹ̀ lọ láàánú mọ ṣàánú àwọn èèyàn. Wa idha kanat sitta. ó ní bàbá mi tó bá pé mẹ́fà ń kọ́. Qala ya bunayya. bàbá ní ìwọ ọmọ mi. Idha ijtama'atil khisal al-khams. tí nǹkan márùn-ún ibà ti gbéṣẹ́ dá lára. Fahuwa naqiyyun. ó kàn mú ó ti di olùbẹ̀rẹ̀ Ọlọ́run ó ti dẹni ẹ̀sà nínú ayé. Walillahi waliyyun. ó tọ̀ ti dọ̀rẹ́ Ọlọ́run ó ti dẹ tó bá ọmọ sábà tó bá sọ̀rọ̀ àti ó sì gúnlẹ̀ kẹ́rẹ́ ni. Minash shaytanir bari'. ṣètánì yóò sì bọ́ lọ́wọ́ ṣètánì gbogbo ẹ̀ tí ṣètánì wọ́n fi gbá ẹ̀mú lájé àfà ṣètánì ò ní lágbá nílé ẹ̀ gbogbo ọtọ́ lọ́wọ́ ti fún ní ìkẹ́ márùn-ún yìí ó ti wà ṣọ́ọ̀pù ti jẹ́ yẹn gbogbo ọtọ́ wá ń dààmú tẹ́ pé kò sínú ìrìn àjò tó ti rìn nínú ayé lórí ìjẹ́ yẹn lọ sí lórí ìkẹ́ márùn-ún yìí tọ́ bá ti ní ọ̀jẹ̀ nìtẹ́wọ́gbà láyé tọ́ bá tó di lọ́la ní kìyàmà ọlọ́wọ́ ọba ní kí ọlágẹ yóò wẹ́ ní kọ́ọ̀mù rẹ̀ assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam.